ṣe lè dá sọ́ọ̀dẹ́ dùn àjíǹde àárọ̀ mọ̀ jẹ́ fún gbogbo wa bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi share program yìí ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ẹjọ́ délé kó dóko kó dẹ́sẹ̀ kú kó dọ́nà jíjìn ẹ̀já bára wa sọ̀rọ̀ lónìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ mọ̀ bá mi pín bẹ́ẹ̀ bá ṣe wọlé bá mi share program yìí mò ń bẹ̀ yín nínú àánú Ọlọ́run ni pápápá ni mo fẹ́ wá pápápá tí wọ́n ń ṣe nílùú pápá ọ̀rọ̀ tí wọ́n sọ ò ní pọ̀ àkàwé ẹ̀ náà ò sì ní pọ̀ ẹ ní mọ̀dàmú ẹ bá mi pín program yìí ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni bẹ́ẹ̀ ṣe ń wọlé mi pín bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ má bá mi pín mi ò ní gbọ́kú yín ẹ ní mò ṣe ẹ ní mọ̀ yẹ ẹ ní mọ̀ bànújẹ́ ẹ bá mi pín program yìí o kálí jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo mo kí gbogbo wa pé a kú ìmúra ọdún ayọ̀ ọdún òdùnnú la ṣe o àwa ń súnmọ́ ọdún náà ń súnmọ́ wa bàbá má jẹ́ a fa àìsàn sọ́dún o àwa ń súnmọ́ ọdún náà ń súnmọ́ wa bàbá má jẹ́ a fa àìsàn sọ́dún o God bless you Mr. Emmanuel mi ní wáyé tì God bless you God bless you God bless you mi ní wáyé tì God bless you ẹ bá ń pín program yẹn dáadáa ẹ bó kọ́ lọ fà bí àṣà àwọn ọmọ kan wọ́n á ní ẹ bó kọ́ lọ fà now ṣé ká sọ pé àwọn tí bá ń dé wọn mọ̀ bá wa lórí ẹ̀ àbí á ní sùúrù ìṣẹ́jú kan péré fún wọn òní lọ́jọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún 2025 lélẹ̀ tó túmọ̀ sí pé àtèmi àtẹ̀yin tá a jọ láǹfààní àti mọ̀ gbọ́ra wa lónìí ayọ̀ àti ìdùnnú ńlá fi ṣe January 1st 2025 pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀ àti ìdùnnú ńlá fi parí December 31st 2025 pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ńlá fi wọ January 1st 2026 ibi ò ní bá yín kò ní bá wa ìbànújẹ́ ò ní bá yín kò ní bá wa ọ̀fọ̀ ò ní bá yín kò ní bá wa òṣì ò ní bá yín kò ní bá wa ìpọ́njú ò ní bá yín kò ní bá wa àìríjẹ àìrímu ò ní bá yín kò ní bá wa náà bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ìrànlọ́wọ́ kéékèèké tẹ́ ẹ lè ṣe náà ni pé kẹ́ ẹ bá mi pín program yìí now ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ àjẹ́ wípé mọ́tọ́ sí àtẹ́wọ́ gbogbo ọmọ ọkọ káàárọ̀ oòjíire lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀ nígbà tí mo sọ́njọ́ ní wípé à ń jù wọ́n ò ṣe é wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀rọ̀ ó dàbí àríìrí sọ ẹni tó wẹjúlẹ̀ rú ń bà because àwọn èèyàn kan rò wípé Awikonko ní dájálẹ̀ láàrin Ọọ̀ni àtàláàfin tàbí pé ìjà tí ò sí ńlá ń wá sáàrin wọn mọ̀ wípé àríká tó wí àkíyèsí tá a ṣe ló máa sọ nǹkan tá a sọ I'm very very fortunate gbogbo ń tá a wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ bá gbàgbé ó yẹ ọ̀kan lọ́mọ ó ti dìjà sílẹ̀ ó ti dájà sílẹ̀ sẹ́yìn níbi oṣù bíi mélòó kan sẹ́yìn ńgbà tó ní tilé Ifẹ̀ tí wọ́n fi aláṣẹ àtolùdarí Ìlàjì Resort Center olóyè Dọ̀tun Sànúsí tí wọ́n fi wọ́n jẹ ọ̀kan lọ́mọ Oòduà ọ̀tọ̀ ní báwọn Ọ̀yọ́ ṣe gbé
àtẹ̀jáde sáré jáde látọ̀ Ọ̀yọ́ Aláàfin ń pé kí Ọọ̀ni ó tètè dá padà wo bàbá Ìjẹ̀bú kíákíá bí bẹ́ẹ̀ kọ́ òfin ò sì ṣe ọwọ́ ẹ̀. wọ́n ní wọ́n fọ́ Ọọ̀ni ní 48 hours bí 72 hours dẹ́ni. àwa dúró 24 hours pé a dúró 48 hours pé a dúró 72 hours pé tẹ̀tì òwú nǹkan kan ò ṣẹlẹ̀. èwo làbọ̀rọ̀ dójú ti rẹ ni. ó túmọ̀ sí pé Aláàfin Owoade ò ní alámọ̀ràn gidi bí ti wù kọ́ mọ́. ṣé kò wá ságbà gidi mọ́ lọ́yọ̀ọ́ ni. tẹ́ ẹ̀ bá gbàgbé owó àtìlára yìí ti bẹ̀rẹ̀ láti ìgbà tí Aláàfin ti dé. gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé Aláàfin jó mo kùnà mo ṣìnà. Aláàfin gangan ò ní direction. Aláàfin gangan ò mọ ibi tí ń lọ. Aláàfin gangan ò létò. gbogbo àwọn ọmọ tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, àwọn ọmọ Bàrìbá tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, tí wọ́n kórè ìtàkùn ayélujára, tí wọ́n ń sọ̀sọ́kúsọ, tí wọ́n ń kọ̀kọ́kúkọ. àwọn wà nínú ẹni tí ń ti Aláàfin ní tìkùtì tàbí tí wọ́n ń portray Ọ̀yọ́ bí Ọ̀yọ́ ṣe ń fira wọn hàn báyìí. nígbà náà àtẹ̀jáde wá wípé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fi yàn joyè tó bá gbé Yorùbá land pọ̀n. àkọ́kọ́ béèrè pé ń bo ní jẹ́ Yorùbá land gan. a ti sọ láìmọye ìgbà níbi tán pè ní Yorùbá land kò sí Jẹ̀bú ńbẹ̀, kò sẹ́gbà ńbẹ̀, kò sí Ìbàdàn ńbẹ̀, kò sí Ilé-Ifẹ̀ ńbẹ̀, kò sóǹdó ńbẹ̀, kò sọ́wọ̀ ńbẹ̀, kò sákòókò ńbẹ̀, kò sékìtì ńbẹ̀, kò sóṣogbo ńbẹ̀. níbi tán pè ní Yorùbá land gangan Ọ̀yọ́ town, Awẹ́ láwọn ò sí lára wọn mọ́, Akínmọ̀ọ́rìn, Ìlọ́rà, Tèdè. níbi tí wọ́n pè ní Ọ̀yọ́ land ìbàbí Yorùbá land nìyẹn. lóòótọ́ la ní ká jùmọ̀ mọ́ lo èdè yìí kí àwọn tí ń sọ Ẹ̀gbá, torí tá a bá fẹ́ kọ̀wé kó lè rọrùn kíkọ, ká má ẹ̀sẹ̀ mọ́ tú èdè Ẹ̀gbá tì, ká má ẹ̀sẹ̀ mọ́ tú Ẹ̀gìn tì. because bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ tèmi pé èdè wo ló dùn jù, mi ò ní sọ fún pé èdè tí mò ń sọ yìí ló dùn jù. wọ́n ti sọ Ẹ̀gìn lójú ẹ rí, wọ́n ti sọ Oǹdó Ẹ̀gìn lójú ẹ rí. sáwọn tí wọ́n ń sọ Ìjẹ̀bú ti sọ Ìjẹ̀bú lójú ẹ rí. kọ́ gbọ́ bí èdè Ìjẹ̀bú ṣe dùn. so ti gbọ́ Ẹ̀gbá rí, wọ́n ti sọ Ẹ̀gbá lójú ẹ rí. kọ́ gbọ́ èdè Ẹ̀gbá bó ṣe dùn. ṣé wọ́n ti sọ Ìjẹ̀ṣà lójú ẹ rí. kọ́ gbọ́ Ìjẹ̀ṣà bó ṣe yùn lẹ́nu. ṣé wọ́n ti sọ Gbómìnà lójú ẹ rí. kọ́ gbọ́ Ìgbómìnà bó ṣe dùn. so o ti gbédè àwọn Àkókó, o ti gbédè àwọn Èkìtì. yóò dàbí ẹni pé kán má dákẹ́ ọ̀rọ̀ sísọ mọ́. kí wàá ní gàràjé, kí làpọ́n po eégún Gbómìnà, kí ló dé tí Ọ̀yọ́ fi nígbàgbọ́ wípé èdè àwọn là ń sọ, ta ló fi sí wọn lẹ́nu? ńbo l'Ọ̀rànmíyàn ti kúrò? èdè wo l'Ọ̀rànmíyàn ń sọ n'Ilé-Ifẹ̀ tó ti kú ò? tí wọ́n fi rò pé àwọn làwọn lédè kan àbáwọn kọ́ làwọn lédè kan. ẹ já padà sórí ní tó gbé wa wá gangan. ntọ́ wá gbé wa wá ní ti ọ̀kan lọ́mọ Oòduà. Òní fi Olóyè Dọ̀tun Sànúsí jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà. ariwo sọ̀ngbà náà. ìwúyè wa wáyé lọ́sẹ̀ tó parí yìí. ìwúyè tó wáyé ọ̀hún Ilé-Ifẹ̀ gbàlejò kò ṣẹlẹ̀ rí. ìdí ni pé láti sàmì ẹyẹyẹ ọdún 10 lórí àpèrè Oòduà, Ọọ̀ni fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn joyè. inú wọn náà ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyàwó ààrẹ, ìyàwó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, t'Ọọ̀ni fi jẹ yèyé aṣíwájú of Oòduà land. oríṣiríṣi àtẹ̀jáde làwọn Ọ̀yọ́ gbé jáde. lóòótọ́ kò dáa láti pẹ̀lú ọ̀bọ jáwùrà, ṣùgbọ́n láwọn àkókò kan tó bá láì Ọlọ́run rínú jẹ́ káyé náà ó ròde. gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ la dá lóhùn láwọn ìgbà kan, ṣùgbọ́n gbogbo ara ajá kọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò. now ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube, torí ọ̀rẹ́ àgbẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan bákan, ẹ bá mi like, ẹ bá mi love program yìí. ṣé ẹ gbàgbé pa àwọn ọ̀tá ń bẹ ńlẹ̀, àwọn náà máa gbìyànjú ká mọ eré tó ṣe. so mi bá tí mọ̀ wá
sọ̀rọ̀ tó le lénìí ṣùgbọ́n tí ń jáde látọ̀yọ́ ló prompt mi lóòótọ́ Aláàfin lè mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń kọ gẹ́gẹ́ bí Ọọ̀ni ò ṣe mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń sọ táwa kan ń sọ tó jẹ́ wípé naturally ńlá ń dìfẹ́ǹdì apẹ̀rẹ̀ Oòduà táwọn Ọ̀yọ́ fẹ́ sọ di yẹpẹrẹ ńgbà tí Ọọ̀ni ti fi Olóyè Dọ̀tun Sànúsí jẹ ọ̀kan lọ́mọ Oòduà tán sì ti wá ṣèwúyè nìròyìn bá jáde lánàá o wípé Aláàfin ó fi Ṣèyí Tinubu ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land kárìn kápọ̀ yíyẹni ìbéèrè tèmi kọ́kọ́ ń béèrè ni pé for how long ni Aláàfin Owoade ti ń plan ẹ̀ ṣé immediately tọrọ wípé kán má fi ẹnìkan jẹ orúkọ oyè Yorùbá land ni làwọn náà ti sáré lọ pick ìyẹn túmọ̀ sí pé Ọọ̀ni lead Aláàfin follow a sì l'Aláàfin ní ìkejì Aláàfin ní rárá kò rí bẹ́ẹ̀ àwọn Ọ̀yọ́ ní dandan káwọn ò fi kùn bẹ́lẹ̀ torí ipá pè wọ́n ní igbákejì Ọọ̀ni torí ipá pè wọ́n lọ́mọ Ọọ̀ni torí ipá ní kò sí bọ́mọ ó ṣe dàgbà títí tí ó ju bàbá ẹ̀ lọ wọ́n ní àfòkánìṣó ṣùgbọ́n gbogbo ń tọ́ Ọọ̀ni ń ṣe ńlá Aláàfin ń ṣe Aláàfin gangan ò ní direction b'Aláàfin bá ní direction ó yẹ kó jáde in a unique way fúnra lára ẹ̀ to the best of my understanding ká ní Aláàfin ní alámọ̀ràn gidi ni this same Dọ̀tun Sànúsí Olóyè Dọ̀tun Sànúsí ọwọ́ tí oyè káàkiri ilẹ̀ Yorùbá àchífà náà láyé fi joyè kò sẹ́ni tí fàbèsé joyè ẹ gbọ́ ni olówó ló lóyè olówó ló lóyè kò sẹ́ni tí ó fòyè lọ́ọ́ máa bèṣe kò sẹ́ni tí fòyè lọ́ọ́ máa bèṣe olówó ni wọ́n fi joyè Olóyè Dọ̀tun Sànúsí Aláàfin lè fi jẹ oyè míì yàtọ̀ sí ọ̀kan lọ́mọ so láti wá lọ mú Ṣèyí Tinubu wá fẹ́ fi kanta Dọ̀tun Sànúsí àbí láti wá fi kanta Ọọ̀ni tilé Ifẹ̀ tó wà childish b'Aláàfin bá fẹ́ fìyàn joyè kò jẹ́ kó jẹ́ ní yàjóyàjó báyìí t'Aláàfin bá fẹ́ tàbí t'Ọ̀yọ́ gangan bá fẹ́ ká gbà wípé àwọn òjòwú Ọọ̀ni tàbí kìí ṣe nǹkan t'Ọọ̀ni ti ṣe ńlá wọn ń tẹ̀lé tàbí ńlá wọn ń ṣe ojú ọ̀nà t'Ọọ̀ni bá ti gbẹ́sẹ̀ kúrò làwọn ẹ̀sẹ̀ ń gbẹ́sẹ̀ sí backslider will always remain at the back because ó yẹ kí ẹ̀dá ó ní ètò tiẹ̀ kó wà unique oríṣiríṣi àwọn èèyàn ló ń ṣètò lórí ìtàkùn ayélujára mo jókòó mo wò ó bó o ní tọ̀dọ̀ mi ó ṣe yàtọ̀ níwọ̀nba díẹ̀ à ń bọ̀sìnbọ̀sìn odidi ọba kí wá sọba lásán Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ gbogbo ìran káàárọ̀ oòjíire a ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún Ọ̀yọ́ àti Aláàfin ọjọ́ tí Ọ̀yọ́ àti Aláàfin ti bẹ̀rẹ̀ sí ní kan Ilé Ifẹ̀ àti Ọọ̀ni lábùkù ọjọ́ náà ni aṣọ iye àṣẹ àpọ́nlé yẹn ti sí kò lára wọn now listen àwọn sọ pé kí wọ́n má fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ àbá pé ní Yorùbá land àwa mọ̀ wípé ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ ni and this is the high time àsìkò gangan leléyìí tó jẹ́ pé oyè tán bá fìyàn jẹ lọ́yọ̀ọ́ àní recognize ẹ̀ ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire mọ́ starting from Máyégún tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ́njọ́ ní kì í ṣe Máyégún of Yorùbá land recognize ẹ̀ nífẹ̀ẹ́ Oǹdó recognize ẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n lẹ́kìtì Ìjẹ̀bú lè recognize ẹ̀ torí pé Ìjẹ̀bú ló ti wá kò sí nǹkan tó kàn gbà ń pa oyè tí Aláàfin fìyàn jẹ bó bá wá fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ irúnmọlẹ̀ kókó lọ́kàn lọ́mọ Yorùbá land kò sí nǹkan kàn wá recognize ẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ Yorùbá ìlú 7 ìlú 5 ìlú 6 péré náà ti recognize ẹ̀ so Ṣèyí Tinubu a ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gẹ́gẹ́ bí ọmọ ààrẹ oyè ọmọ rí o Ṣèyí Tinubu àbúrò mi dáadáa torí ẹ ń bá ń jẹ lábẹ́ sálí ni ọmọ gbé sálí ń sílé nítọ́jú orí ọdún 10 gédéǹgbé kì í ṣe kékeré nú ọdún so lóòótọ́ ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí ṣùgbọ́n aguda ọjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ kálukú ń jẹ ó sì tó kálukú jẹ Ọlọ́run fi bí pẹ́ nìkan so a kí kú oríire tó yè tuntun t'Aláàfin fẹ́ fi jẹ
ìyẹn nìkan kọ́ l'Aláàfin ó fi joyè wọ́n pọ̀ t'Aláàfin ó fi joyè. Now lára ọ̀rọ̀ tó prompt mi tí mo fi wá the earlier the better tí Ọ̀yọ́ bá pe ọmọkùnrin tí wọ́n ń pè ní Adédayọ̀ Victor yìí, àwọn kan sọ wípé ọmọ Ìgbò ni, okay. Now ọmọkùnrin yìí lọ́kọ̀ nǹkan sórí ìtàkùn ayélujára tó prompt mi gan láti wá ṣètò lónìí. Wọ́n fi yàn joyè, mo lè wá likely kí n kàn wá sọ̀rọ̀ pé okay o bàbá wa Aláàfin o àwọn náà fẹ́ fi ọmọ Ṣèyí ọmọ Tinubu jẹ ọ̀kan lọ́mọ Yorùbá land. Ńgbà tó ní fi Aláàfin fọmọ Tinubu joyè ó túmọ̀ sí pé Aláàfin go low, because as far as I'm concerned ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló deserve oyè nílẹ̀ káàárọ̀ òjìrè nílẹ̀ Yorùbá ju Ṣèyí Tinubu lọ. Kí ni contribution Ṣèyí Tinubu sí society? Kí ni contribution Ṣèyí Tinubu sílùú Ọ̀yọ́? Kí ni contribution Ṣèyí Tinubu sílẹ̀ Yorùbá? Bàbá rẹ̀ jẹ́ president and so kí ni impact tiẹ̀ gangan sílẹ̀ Ọ̀yọ́? Tá bá ń sọ̀rọ̀ nípa Dọ̀tun Sànúsí nílé iṣẹ́ nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jàǹfààní ẹ̀ tí wọ́n ń jẹun bẹ̀. Ó ní impact fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So Ọ̀gbẹ́ni Adédayọ̀ Victor yìí wá ní when it is your turn, abandon the Yoruba land title that is acknowledged by other tribes and nations globally. Ta ní ń tàn yín? Ta ló recognize ẹ̀? Ẹ mọ̀ wípé igi súnmọ́ igi lọ̀bọ fi ń yọ̀. Àwa ìlú tó kù la gbé lárugẹ ẹ̀. Ńlá fi ń respect oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀. Now oyè Ààrẹ Ọ̀nà Kakanfò is title of Ọ̀yọ́. Ẹ̀yin lẹ fi ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ ni. Máyégún of Ọ̀yọ́ ni. So eléyìí náà ọ̀kan lọ́mọ of Yorùbá land yín of Ọ̀yọ́ ni. So that is acknowledged by other tribes and nations globally and take on an irrelevant Oòduà title that they distribute like condoms in Ile-Ife. Can you imagine that? Tẹ́ bá wò dáadáa ẹ rí pé apart from pé ọmọkùnrin yóò wà cultured, kò ní òye, kò lọ́gbọ́n, kò ní làákàyè, tẹ́ bá tún wá wò dáadáa possibly ó lè mọ́ níyà àti bàbá láyé. Sẹ́wọ̀n pé tọ́mọ ọba ti lóbi ọmọ jó mo kùnà mo sì nà. Yorùbá ní ọmọ ò ló ń bá wí ọmọ rà ó ṣèdè. Wọ́n lábẹ́rẹ́ tó bá lókun dì ló ṣe é wá. Àwọn abẹ́rẹ́ kan wà tí ò lókun dì, irú wọn ni wọ́n máa ń hùwà kí ni ó ṣẹlẹ̀ ta ni ó mú mi gan. Kò sí nǹkan tó ní kọ́ mọ́ sọ̀rọ̀ nípa pé wọ́n fi ìyànjọ kan lọ́mọ Yorùbá láǹdẹ o. Wáyé sọ̀rọ̀ nípa Ilé-Ifẹ̀. Congratulations again. Ṣèyí Tinubu the incoming Ọ̀kanlọ́mọ of all Yoruba land. All Yoruba land, stop deceiving yourself. Ọ̀yọ́ is the only Yoruba land as far as we are concerned. So now ẹnìkan tó wá sọ̀rọ̀ gidi wá sọ̀rọ̀ ó ní I think it is high time this handler stop this battle. It doesn't speak or portray us well as ọmọlúwàbí that we are now, either Yoruba or Oòduà. We should not forget that we are the same thing, be it Aláàfin or Ooni. They both have something in common with Odùduwà. We need to learn how to live together in peace as ọmọ káàárọ̀ oòjíire. We are all ọmọ káàárọ̀ oòjíire. Níwọ̀n bá àgbà tẹ́ ti choose pẹ́yìn ní Yorùbá land. Ọmọ ò ní dàgbà títí àbí kò ní dàgbà títí kọ́ lọ́jọ́ orí òun ju ti bàbá òun lọ. Bẹ́ẹ̀ tàkìtì forí gúnlẹ̀ nígbàgbà ọmọlẹ́jẹ́ sí Ilé-Ifẹ̀. Àyàfi tẹ́ bá sọ fún agbé Ọ̀yọ́ ti wà síwájú Ilé-Ifẹ̀ ẹ prove ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé Ọ̀rànmíyàn Ilé-Ifẹ̀ ló ti kú o 1,000 times 10,000 times 1 million times ọmọ lẹ́jẹ́ sí Ilé-Ifẹ̀. Majority yín gan yìí tún wá sọ ọmọ Ilé-Ifẹ̀. Ìbàrìbá, Tápà, Bọ̀gú, Málì ń làwọn ìran baba ńlá baba yín ti wá ńlọ́jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ wà bí ọmọ àlè láàrin yín. Because mi rí bí tí ọmọ ti mọ bàbá bẹ́ẹ̀ dùyàwó tàbí bí tí ọmọ ti mọ wo bàbá ẹ̀
lágbọ̀njẹ̀ ní lágbọ̀ndò àbí láwùjẹ̀ tí ó mọ̀ pé bá mi mo jù yín lọ tí ìbá ṣe kinní gan mo fẹ́ lè pé mi mo bí. Does that make any sense? So we need to learn how to live together in peace as ọmọ káàárọ̀ oòjíire. One cannot separate Yoruba from Oduduwa, and the same way one cannot separate Oduduwa from Yoruba. The ongoing banter hasn't benefited anyone in this country. The page handler just have to stop this banter and let peace reign. Kò lè stop ẹ because ajá tí ó sọnù ò ní gbọ́ fèrè. Àkísà rẹ̀ ti dágbére àkìtàn, ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. Ẹ má sọ pé kó stop ẹ jẹ́ kó continue o. Kí ó máa kó ẹrẹ̀ àrífín bá Ọ̀yọ́ àti Aláàfin. Ẹ gbàgbé ńgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ mo sọ nǹkan kan. Mo nígbà tí chapter yìí bá fi máa close, ìwọ̀nba iyì péréte tó kù lára Aláàfin, ìwọ̀nba àpọ́nlé díẹ̀ tá a sì ń fún wọn kò ní pẹ́ kúrò. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Aláàfin ti lọ sọ́pọ̀lọpọ̀ ìlú. Aláàfin ò dí mẹ́fìt láti wá sílé Ifẹ̀. Ó speak volume. So Aláàfin fi ìyàwó Tinubu joyè. Olúbàdàn bẹ́ńbẹ̀ tìdùnnú tẹ̀rín. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bẹ́ńbẹ̀ tìdùnnú tẹ̀rín. Aláàfin ò dí mẹ́fìt láti yọjú bẹ́ẹ̀. So ìdúró táwọn wá dúró ní ìdúró wípé èmi náà jẹ tèmi sí ẹ lọ jẹun. Àwọn èèyàn kan ní bàbá broke ni, kò sí wàhálà o. Invitation rèé ńgbà tán ní chieftaincy installation of Barrister Olúwaṣèyí Abíọ́dún Tinubu Ọ̀kánlọ́mọ of Yorùbá land, Senator Abdulaziz Abdulkadir Yari Ọbalóyin of Yorùbá land. Ọ̀dà Ọlọ́run ràn wá lọ́wọ́. Date 21st December 2025. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Now àtẹ̀jáde wá látọ̀dọ̀ Ọ̀kánlọ́mọ Oòduà ń ó mú wá o. Bákan náà ni àtẹ̀jáde wá láti Ilé Ifẹ̀. Èwo ni àkọ́kọ́ yẹ̀wò ń bẹ̀? Ẹja àkọ́kọ́ yẹ t'Ọ̀kánlọ́mọ Oòduà ká kọ́kọ́ yẹ̀wò. Wọ́n release press release. So now Ọ̀kánlọ́mọ Oòduà prioritizes Yoruba unity, impact and cultural preservation over controversies. The office of the Ọ̀kánlọ́mọ Oòduà wishes to clarify its position regarding recent public discussions and media reports surrounding the conferment of the title Ọ̀kánlọ́mọ of Yoruba land on Mr. Seyi Tinubu by the Aláàfin of Ọ̀yọ́, Chief Engineer Jubril Dotun Sanusi. The Ọ̀kánlọ́mọ Oòduà is a firm believer in purposeful leadership, cultural preservation, and meaningful impact. He is not inclined to join issues, debates, or controversies surrounding titles, personalities, or inter-traditional discourse. The Ọ̀kánlọ́mọ Oòduà remains focused on his core mandate, the preservation, promotion, and advancement of Yoruba culture, values, unity, and socio-economic development across generations and borders. Similarly, His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá II, the Ooni of Ife, continues to demonstrate uncommon statesmanship by prioritizing the stability, cohesion, and collective progress of the Yoruba race rather than engaging in divisive narratives. Chief Jubril Dotun Sanusi is, above all, a gentleman, bridge builder, and cultural custodian whose philosophy is anchored on the Ọmọlúàbí ethos, dialogue over discord, impact over noise, and legacy over monetary relevance. Tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo tí ń yọ Ọ̀yọ́ lẹ́nu leléyìí, Ọ̀yọ́ prefer discord over dialogue. Wọ́n prefer noise over impact. Wọ́n prefer monetary relevance over legacy. Because tí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ṣe t'Aláàfin ó wá ní sùúrù kí wọ́n jẹ́ kélé ó kúregbé kí wọ́n fẹ́ lòmíì jẹ oyè míì not Ọ̀kánlọ́mọ. Àbọ̀kánlọ́mọ nìkan lórúkọ oyè tí ń bẹ ńlẹ̀ ni. Dọ̀sí mi pé tí wọ́n bá ti wá jọ Ọ̀kánlọ́mọ nísìn wọn lè jọ Ọ̀kánlọ́mọ lọ́jọ́ wájú àbí wọn lè jóyè míì.
ta ní ń bá Aláàfin gbìmọ̀ràn papọ̀ àwọn wo ní ń tẹ̀lé lọ́ba, ta ní PA, ta ní special adviser, àwọn wo ní ń wọ̀yẹ̀wò ọba, irú ìmọ̀ràn wo lẹ̀ ń fún wọn? Ìmọ̀ràn tí ó yẹ̀yẹ́ wọn ni àbẹ́lẹ̀ tí ó pọn wọn lé, kí wá làpọ́nlé tí ń bẹ́nu ilé? Ọ̀ní fìyàn joyè, the same orúkọ tó ní wá lò lẹ́yìn náà wá lò. Meanwhile ńgbà t'Aláàfin tó yan Ààrẹ Ọ̀nà Kakanfò, Ọọ̀ni ọba Okun Adésíjú Adé ò torí ẹ̀yàn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ńgbà tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ Máyégún, Ọọ̀ni ò torí ẹ̀fẹ́ nìkan kan jẹ Máyégún. Kí nìdí? Ọọ̀ni wà focused, Ọọ̀ni wà determined, Ọọ̀ni ní dreams, Ọọ̀ni ní vision. Gbogbo tó ní ṣe pátápátá ló ti wà létò ètò, and that is the reason why tó fi ń progress every day, and that is the reason why tó fi jẹ́ àrín àjàgbá yìí ń tàrín àjàgbá yìí ń tàrá. Ibikíbi tó ní bá dé ó ń gba yìí ni, kò fowó rà pọ́nlé. Tẹ̀tẹ̀ òpópó ti lómi nínú tẹ́lẹ̀ kójò tó dé, àtọba tẹ́lẹ̀ kó tó wá dádé ni. So àwọn ọba kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tó jẹ́ pé owó oyè ń làwọn fi ń jẹun, ni wọ́n fi boost ego wọn, kò sí nǹkan kan lẹ̀, wọn sì bá nǹkan kan lẹ̀. Àwa náà sá renovate ààfin, á tá ààfin ṣe, àwa náà ní ìdí owó. So dandan ni ká fìyàn joyè. Òṣìṣẹ́ni tá a lè fi joyè, ṣùgbọ́n sóyè tán lẹ̀ ni, ṣé ọ̀kan lọmọ nìkan ní bẹ́ẹ̀lẹ̀? So he believes that Yoruba greatness is best sustained through unity. Asin ló dé lòrùn dé o, Ọ̀yọ́ ló dé ní gbogbo ẹ̀fọ́n ká o, ọba ni wọ́n jẹ ní gbogbo ẹ̀ dàrú. Ọba wọn jẹ́ ń Ilé-Ifẹ̀, ní Ilé-Ifẹ̀ bẹ̀rẹ̀ sí tòrò, ló bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè. Ọ̀jájá yunifásitì ti bẹ̀rẹ̀, Ọ̀jájá mall káàkiri, resort ó ń bẹ ńlẹ̀, gbogbo Ilé-Ifẹ̀ ti develop. Immediately tó ní Adéyẹyẹ ní Tògún síjọba, wá wo Ilé-Ifẹ̀, tó bá wo Ilé-Ifẹ̀ lọ́dún 20 ọdún sẹ́yìn, wá wo nísìn láàrin ọdún 10. Development. Àwọn tí wọ́n joyè ní Ilé-Ifẹ̀ wọ́n mọ̀ pé oyè ńlá làwọn jẹ. Ẹ ń bá joyè lọ́yọ̀ọ́ ní ìsìn oyè Ọ̀yọ́ ló jẹ. There is nothing like Yorùbá land again. Because oyè tẹ́ jẹ́ kò sọ pé k'Olúbàdàn má jẹ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lè jẹ́, wọ́n lè jẹ́ ń Jẹ̀bú. Wọn ò kàn lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ní Jẹ̀bú, wọn ní l'Ẹ́gbà ni, wọn bá ti jẹ́. Wọn ò ní n'Íbàdàn. Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní Ẹ̀gbá. Wọ́n náà jà yìí Ààrẹ Ọ̀nà Kakanfò l'Ẹ́gbà. Bó bá wọ̀ ní lọ́la, Ọọ̀ni lè jà Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Oòduà, Ààrẹ Ọ̀nà Kakanfò fún Oòduà land. Ní ọba tún gbé Gani Adams mi. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. He believes that Yoruba greatness is best sustained through unity, mutual respect among traditional institutions, and collaborative efforts, not through public confrontations or competing narrative. Kí là ń compete lé lórí? Ọọ̀ni làgbà, Aláàfin làgbà, rádàdà ìkejì kínní. Ọmọ kéékèèké gan wá bí dàgbàsókè ó ṣe bálé ayé wọn. Àwọn tó rí jẹ ń wá báwọn tí ò rí jẹ ó sì rí jẹ. Ẹnìkan wá ń jà lórí supremacy. Àdàbà lọ ní, àdàbà ọ̀nà ní à ń kùngbẹ́. Iná ń jó ẹyẹ oko ń lọ, ẹ̀ bá sọná sí pápá, ẹyẹ ó fò yọ́ bá tiẹ̀ lọ. We have Ààrẹ Ọ̀nà Kakanfò in Ẹ̀gbá ní Ìjẹ̀bú, God bless you. So wọ́n lè jà Ààrẹ Ọ̀nà Kakanfò ń Bàdàn lọ́la, bàbá wo Olúbàdàn, oríṣiríṣi oyè wọ́n lè jẹ́. Kò sẹ́ni tí ó dá wọn dúró, kò sẹ́ni tí ó stop wọn, kò sẹ́ni tí ó sọ pé wọ́n ṣe jẹ́. Ńgbà tí Aláàfin fìyàn joyè ń jò ní certificate tarí, ó ti ẹ̀dùn mí tí ń wò ṣètò lórí ẹ̀. Ń lọ kó permanent chairman Ọ̀yọ́ State Traditional Council, traditional ruler. Àwọn kọ́ fẹ́ fàyàn yọ pé ń jò lẹ́ di permanent chairman. Ìtàn adìẹ ti di pínpín. Ẹ̀yin àti Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́jọ́ máa pín. Ṣé ẹ gbọ́ sà, kò sí nǹkan tẹ́nìkan fẹ́ fi supremacy ṣe, gbogbo wa mọ̀ wípé Ilé-Ifẹ̀ láti lọ. So the Ọ̀kánlọ́mọ Oòduà therefore reiterates his commitment to cultural diplomacy
youth empowerment ní tóun ọ̀sẹ̀sẹ̀ mọ́ ṣe ń tiẹ̀ nu bí ó ṣe rú àwọn ọ̀dọ́ lágbára báwọn tí ò ríṣẹ́ ṣe ó ṣe ríṣẹ́ ṣe bí ló ṣe dàgbàsókè nǹkan tí ó máa yé dẹrùn ntọ́kan lọ́mọ Oòduà wà fún tiẹ̀ nu. Diaspora reconnection, economic and educational advancement within Yoruba land. Yoruba land ìtàn jẹ́ iná ní ìṣòro wa káyọ̀kú. It remains steadfast in working with all well-meaning stakeholders for the collective good of the Yoruba people, irrespective of titles or personal distinctions. This is a time for calm reflection, cultural responsibility, and unity, not contention. Signed, Williams Abiola, Personal Media Aide, Chief Engineer Jubril Dotun Sanusi, Ọ̀kanlọ́mọ Odùduwà. Àtẹ̀jáde tó wá láti bẹnu Ilé-Ifẹ̀ náà fàtẹ̀jáde ta. Pápápá ẹ jẹ́ kí n sáré kà kí n lè tètè kú òǹbí mo ti ní mo sáré wá ni. Wọn kánjú wáyé wọn sì ní kánjú lọ ṣùgbọ́n lórí ètò eléyìí mo kàn sáré wá. Kí n lè sáré padà kí n lọ sinmi látàárọ̀. In moments of cultural transition, the true essence of traditional leadership is revealed not in rivalry or reactionary gestures, but in vision, responsibility, and service to the people. Recent developments surrounding the Ọ̀kanlọ́mọ title have once again brought to the fore the contrasting approaches to kinship within Yoruba land. While distractions and controversies make headlines elsewhere, the Ọọ̀ni of Ifẹ̀, Àrólé Odùduwà, Ọlọ́fin Àdìmúlà, Ọọ̀ni Adéyẹyẹ ní Ìtàn Ògúnwùsì, CFR, Ọ̀jájá II remains firmly focused on the higher calling of his sacred throne, unity, development, security, and the future of the Yoruba people. The conferment of the prestigious title of Ọ̀kanlọ́mọ Oòduà on Prince Dotun Sanusi in Ilé-Ifẹ̀ on December 5, 2025 was neither impulsive nor symbolic pageantry. It was a deliberate act rooted in tradition, consultation, and purpose. Unlike titles conferred for more ceremony, Ọ̀kanlọ́mọ Oòduà represents service, responsibility, and pan-Yoruba commitment. This was clearly demonstrated by Sanusi's immediate articulation of a national mandate, his hosting of the Ọ̀kanlọ́mọ Oòduà National Security Summit, Ìlàjì 2026, aimed at addressing insecurity across forests, farms, villages, and cities in Nigeria. This is leadership with substance, where titles translate into action, dialogue, and national relevance. Àwọn eléyìí ọ̀fọ̀ bá jẹ lórí irọ́ o, wọn ò fi Joye jẹ lórí ẹ̀tàn, wọn ò lè jẹ́ kí àwọn alálẹ̀ òbí àwọn. Ọ̀kanlọ́mọ Oòduà tí wọ́n jẹ ẹni tí wọ́n fi jẹ́ ó kúnjú òṣùwọ̀n ó tó gbangba sùn lọ́yẹ̀ ni. So ẹni bá fẹ́ jowú lè jowú ntí Dọ̀tun Sànúsí ń ṣe tàbí tí yóò tún ṣe mẹ́wàá Ṣèyí Tinubu ọ̀lágbára rẹ̀ Ṣèyí Tinubu ọ̀lágbára rẹ̀ Ṣèyí Tinubu wálé ayé tiẹ̀ láàyè ọ̀tọ̀ ó ń gbádùn gbèsè ayé ẹ̀ láàyè ọ̀tọ̀ kò sí tí wọ́n fi jẹ láyé tí ò wọ́ tiẹ̀ ṣùgbọ́n ká má fọmọ ọlọ́mọ dá controversy lẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀ wọ́n mọ̀ ní ìdìbò 2027 tí wọ́n fún bàbá ẹ má kórè ọmọ ọlọ́mọ bọ controversy tí ò nídìí oyè mi ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ fi jẹ́ so why tí Ṣèyí Tinubu wájọ́ Ọ̀kanlọ́mọ of Yorùbá land ẹ sá mọ̀ pé sẹ́ńjì díẹ̀ ó ti bẹ̀ ń jáde Ọlọ́run gbogbo wa lọ́wọ́. Ilé-Ifẹ̀ is universally acknowledged as the cradle of Yoruba civilization. The Ooni's role, historically and spiritually, transcends local boundaries because it is anchored in origin, consensus, and cultural continuity. This reality was visibly reaffirmed during the Ọ̀kanlọ́mọ Oòduà installation, which witnessed the presence of leading Yoruba monarchs, including the Olúbàdàn of Ìbàdàn land, the Àsẹ́yìn of Ìsẹ́yìn, the Elérúwà of Èrúwà, and several others from across Yoruba land. Their attendance was not accidental. It was a statement of unity, legitimacy, and shared heritage. Notably, the Olúbàdàn himself
has publicly clarified that traditional authority is banned by defined jurisdictions, and law yet stood in solidarity with Ile-Ife, recognizing the Ooni's unique cultural and spiritual role in Yoruba affairs. Beyond cultural leadership, the Ooni has consistently demonstrated that modern kingship must speak the language of development. Not orúkọ oyè lásán, not supremacy, not èmi làgbà ìwọ làgbà. Across the southwest, tangible projects bearing the Ojaja vision are reshaping communities and creating opportunities. Òní ń gbàyàn síṣẹ́, èyí ń jà sí olórí aládé wéréwó, olórí aládé fọ̀wéà, olórí aládé ń bo lẹ́gbẹ̀ẹ́ àwọn wo, olórí aládé tí ò lè pàṣẹ fọ́ba míì pé kó má sùnnú ilé ẹ̀ tàbí kó má kọjá tàbí kó má rìn, olórí aládé tí ò lè gbẹ́sẹ̀ gbéyàwó ẹni tí ń ti wí barò lásán kó má rojọ́ sí kán má jọ dé kóòtù. So what are you talking about? Beyond cultural, okay, creating opportunities from Ojaja smart cities in Ado-Ekiti and Ibadan to Ojaja radio, Ojaja university expansion in Ile-Ife, industrial factories and shopping malls across major Yoruba cities. The Ooni's reign is redefining the throne as a catalyst for economic growth and job creation. At a time when citizens demand results, not rhetoric. Kì í ṣe alẹ́ empire kan, lọ́dún ọjọ́ kan, empire wá wó, àwa ti àgọ́, àwa lọ dọ́gbọ́n gba àgọ́ dọ̀yọ́, àwa dọ́gbọ́n gba àgọ́ ọ̀já, lọ́wọ́ àwọn ọmọ ọ̀já, lọ́wọ́ àwọn tó làgọ́, àwa kọ́kọ́ sọ́dà gọ́dọ̀yọ́, ńgbọ́ yá làwa sọ́dọ̀yọ́ Àtìbà, ńgbọ́ yá làwa yí sọ́yọ́ Aláàfin, eléyìí ńkọ́ o. So, the Ooni has chosen at the time when cities demand result, not rhetoric, the Ooni has chosen to invest in people, infrastructure, and the future. True authority does not announce itself through rivalry. Bẹ́ẹ̀ni, ẹ̀mbá lágbára kọ́ ni ó sọ pé mo lágbára. Ẹ̀rọ ni, very calm, very quiet, Ooni ò ní bá ń dá sí kankan. It earns respect through restraint, wisdom, and impact. Àwọn èèyàn ní máa ń pọ́n èèyàn lé, èèyàn kọ́ ni ó sọ pé ẹ pọ́n mi lé. The Ooni's approach to traditional leadership has consistently prioritized consultation over confrontation, unity over competition, and development over distraction. Ntọ́yọ̀ like no distraction ni o, gbogbo nǹkan sí lórí social media yẹn distraction ni, wọ́n fẹ́ kẹ́ pay attention sí wọn. In an era when the Yoruba race faces shared challenges, security threats, youth unemployment, cultural erosion, there is little room for unnecessary tension, untitled driving disputes. What the moment demands is collaborative leadership anchored in history, legitimacy, and service. As events continue to unfold, one truth remains evident. While some may be preoccupied with contesting symbols, the Ooni of Ife is steadily building systems, institutions, and bridges across Yoruba land and beyond. History will always separate titles that provoke controversies from titles that inspire responsibility. And in the judgment, leadership rooted in purpose will always stand taller than leadership driven by reactions. The future of Yoruba land does not lie in division. It lies in unity, development, and visionary kinship and values that continue to find their strongest expression from the throne of Oduduwa in Ile-Ife. Sadiq Lawal, the press officer at the office of the Directorate of Media and Public Affairs, Ooni's Palace, writes from Ile-Ife, Osun State. So, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Olórí aládé dé gbogbo nǹkan tó ní ṣe pátápátá náà lẹ ń ṣe. Àwọn aláṣọ èṣùbèlèké yín kọ́. Aláṣọ pípọ́n bí aṣọ gbúlá. Àwọn aláṣọ pípọ́n bí aṣọ àparò. Aláṣọ pupa. Mọ́ńbé.
táwọn náà fẹ́ máa kọ́fà Aláàfin kó tó jókòó yẹ̀yẹ́ ọ̀jẹ́ kí wọ́n lè ṣe ńgbà tí ó wà natural ẹ̀gbìn kì í jẹ̀ lọ opó kì í jà tọwọ́ fẹ́ àpá yìí dàbí ojú ara ntẹ́ èèyàn bá fẹ́ kó lè dàbí tẹ́ntó ni ìtìjú kò ní jẹ́ kó lè gbé jáde. ńgbọ́ ya ilá Aláàfin òyìnbó ọ̀yàn lọ́wọ́ ọ̀pọ̀ ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ ẹni dìde kíyàn ó ti dìde kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹni kò bá Ọọ̀ni jíjà àgbà ń wá lárí yìí ó yí gbogbo iléepo abéèrè pé ṣé yóò dé Ilé-Ifẹ̀ ọdún Ilé-Ifẹ̀ wà nínú ibi tó ń wó dé láti ìgbà tó ní tálàfin tó ti jọba ọ̀nà Ilé-Ifẹ̀ ń dùn wọ́n lẹ́sẹ̀ wọ́n sì lọ wò ó. so Ọlọ́run ọ̀kẹ́ gbogbo wa bó ṣe kẹ́mọ́rẹ́ ni kí ọmọ káàbá ẹ jẹ́ fààyè lẹ̀ ó possible kí n rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí àwọn èèyàn dẹ̀ sọ pé kí n máa drop number síbẹ̀ yẹn o nọ́mbà tẹ́ fi pè mí lélẹ́yìí +234 915 147 9599 +234 915 147 9599 ẹ jẹ́ wò ó bóyá máa rí èèyàn kan àbí èèyàn méjì tó ní gbólóhùn kan àti bí méjì láti sọ ọ̀kan lọ́mọ Oòduà ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé èwo ló lágbára jù nínú méjèèjì bétí ọ̀bá dùn yàn tójú ò dùn yàn ó yẹ kó mọ̀ pé àràbà ń bàbá ẹnikẹ́ni tá a bá lábà ń bàbá lélẹ̀ tó túmọ̀ sí wípé kò sí oyè tó ju ti Oòduà lọ. hello dádì. hello. ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. àkúpalẹ̀ mọ́ ọdún wọn. yóò bá wa láyọ̀ sà àárín pẹ́ lágbára Ọlọ́run àjíǹde ara ó máa jẹ́ fún yín o. mo dúpẹ́ mo gbóhùn yín tẹ́ kí mi ní ìjọ kan báyìí mo dúpẹ́ bọ́ tí ìṣèjọ́ tẹ́ ṣe mi ò rò pé bóyá ṣe òtẹ́ ni ó dàbí kó rí bóyá àwọn iléeṣẹ́ òǹtà máa ń wò létà yẹn ni mi ò tẹ́ mọ̀. ok sir. ọmọ sáà dúpẹ́ lọ́wọ́ yín ṣá. àìdúgba rẹ ní dádì. aláṣẹwà nínú aṣọ o. yọ sá. aláwà nínú aṣọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ń sá. ọdún ayọ̀ láṣẹ. àmín sá. ṣe rí ní ọjọ́ kan mo sọ kínní kan mo ní korún ní. ó ń dò yìí ká ni. eléyìí tẹ́ tiẹ̀ wá ṣe lánàá ti ọ̀rọ̀ aládé góòlù. bóyá dé bàbá ní àbádé dẹ àkójọ tí yẹn. adé góòlù. mo rẹ́rìn. iṣẹ́ tiẹ̀ ní nọ́mbà tí wọ́n pè yẹn. bẹ́ẹ̀ ni. wọ́n á kóró adé tó jẹ́ plated àti ẹ̀dùnkẹ́ pé plated ni wọ́n pè wọ́n sọ pé gold wọ́n ní plated. bẹ́ẹ̀ ni. àti plated o àti unplated o kò sí adé kankan tó wá látọ̀yọ́ ní museum tí ìjọba Gẹ̀ẹ́sì ń jí kó. ṣe rí àwọn tó ń kọ gbogbo kọkúkọ wọ̀nyí. bẹ́ẹ̀ ni. ó dàbí pé ti sọ lọ́jọ́ kan rí pé tí ní Amẹ́ríkà ni o bóyá France ni o àbí Germany tẹ́ bá múlẹ̀ tí wọ́n ń bi pé tán lọ nífun ṣe rí pé tí o bá sọ pé èmi kọ́ ló mu ṣe rí dídákẹ́ yẹn ó ti confam pé òun ló jalè. bẹ́ẹ̀ ni. àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ ti sọ pé tó bá yẹ pé ọba Owoade kò ní ọwọ́ nínú gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Just a very, very one straightforward sentence constructively. ó máa stop gbogbo ẹ̀. bí ò tiẹ̀ stop ẹ̀ but wọ́n ní tó bá ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe nísìnyí ó ti late. bẹ́ẹ̀ni. honestly ó ti late. bá a ṣe dá wọn nìyẹn ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí ẹnìkọ̀ọ̀kan. láyé àtijọ́ adúlọ́ àwọn ọmọ Oòduà à ń pa irọ́ bíi tí bí àwọn bíbù ṣe ń parọ́. Ọ̀yọ́ ti ń ṣe bí Ifẹ̀ báyìí. kílẹ̀ wíṣà. mo lọ́yọ̀ ti ń ṣe bí Ifẹ̀ báyìí Aláàfin ti ń ṣe bí Ọ̀ọ̀ni báyìí. kán máa ṣe bíi tiwa náà ni wọ́n máa ṣe bíi tiwa lọ náà ni ṣùgbọ́n wọn wá gbà wọn kọ̀rẹ́ẹ̀tì màá dàbí lágbájá ṣó lè ṣe bíi ti lágbájá ni
pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti rí wọ̀nyí èmi ò ó kù díẹ̀ fún ọba Owoade honestly ṣé mo sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà mo wà pẹ̀lú yín. ó kù díẹ̀ fún ọba Owoade ó dẹ̀ dàbí pé òun gan-an ó wá láti wá da ilẹ̀ rú ni kò mú àlàáfíà kankan láti ìgbà tó ti dé kò sí wọ́n lù yàn pa láàfin ẹ láti ẹjọ́ yìí wọ́n sọ no absolute rubbish ni ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe máa wò ná. ọ̀rọ̀ ìsà. ẹ jẹ́ ká ṣe máa wò ó. ọ̀rọ̀ ìsà. nítorí pé kò lè máa lọ bí eléyìí kò lè máa lọ. mo sọ kíní kan fún yín mo ní àwọn bíbí ń pa wọ́n ń pa ṣédè irọ́ wọ́n dẹ̀ ń dàlúrú ṣùgbọ́n kó sàtẹ́tẹ̀ jẹ́jẹ́ o nítorí pé ṣe rí òun tí kan jẹ tí wọ́n mú gbogbo oògùn olóró ó sì máa jẹ jù yẹn lọ eléyìí tó wà bẹ́ẹ̀ òun tí kan nú wọn jẹ tí wọ́n ló gbóògùn olóró tí ò bá yẹ pé agbára àwọn èèyàn ńláńlá tán fi rìn mọ́lẹ̀ àwa ti sọ àṣírí yín ò bò lọ́yọ̀ọ́ àṣírí yín ò bò àṣìpàtàǹpàṣẹ àṣírí yín bò ni oògùn olóró tán lẹ gbé sí àṣírí yín bò ni àṣírí yín ò ní bò ó ṣe rí nìyẹn o. God bless you daddy ó dàárọ̀ sà àmín sà yes sir. Wow ọ̀rọ̀ rẹ o hello sir. bàbá wo. yes sir. ó gba ẹkúṣẹ́ bo lẹ́yìn lẹ́yìn báwọn bàbá ṣe sọ sí èmi náà lẹ́yìn pẹ̀lú program àná yẹn ti. oní aládé góòlù. àbádé ìjáwóré kọ́mẹ́dì ló yẹ kẹ́ máa ṣe gan sí torí ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ ti sọ yìí di kọ́mẹ́dì. Ọ̀yọ́ pẹ̀lú ìtànkìtàn. pẹ̀lú ìtànkìtàn wọ́n ti wá sẹ́yìn alárago di kọ́mẹ́dì because kẹ́ tó lanú gan ṣẹ̀bẹ̀ ní àti máa pààyàn. kò yé mi. tó lórí eléyìí tó lọ yìí asọ̀rọ̀ ṣe kò kí ń sọ̀rọ̀ dànù. kó má jẹ́ ọ̀rọ̀ tẹ́ ti sọ lákòókò ẹ̀yin gan ẹ bá máa ẹ̀yin máa sọ àwọn ọ̀rọ̀ kan ẹ ti sọ tẹ́lẹ̀ pé eléyìí tó yọ bá lọ yẹ pé kó tó máa fi délẹ̀ pé kò ní sí ìkọ̀kọ̀ lára Ọ̀yọ́ mọ́ kò ní sí ìwọ́n. honestly sir. kò tẹ̀ tí délẹ̀. kò tí délẹ̀ o. pàápàá ti tán pátápátá. pàápàá. because at the end of the day irú àwọn tá a máa teach ní schools and all of that gbogbo àwọn àkójọpọ̀ irọ́ tá a fi ń pọ́n Ọ̀yọ́ lé bàbá teach inú class bàbá fi ń ṣe kínní. gbogbo ẹ̀ láti change. láti méjì gbogbo ẹ̀dá ayá Yorùbá báwo. gbogbo ẹ̀ ní ó ní ọ̀dà àdúgbò sí ìgbẹ́ wá àwọn ọjọ́ òdù. I am from Akoko. Ló jẹ́ láàfin àti ẹ̀kọ́rí. Láàfin kan akọ̀ sọ pé òun wá sí Àkókò kí ló fẹ́ wá sọ. Even without announcement, ní o lè kọjá lákòókò kan papọ̀ nǹkan jókòó sínú pálá gbogbo máa sá wá sápò tó ọ̀bá lẹ̀ ní wá sọ́dún títì. Wá jáde fóònù pálá wá jókòó síta. Títí ọ̀ní máa fi kọjá. Ẹ bèrè ní gbogbo Àkókò land. Wow. Èèyàn kan parọ́ báyìí lórí program yìí. Ìta ní gbogbo àwọn báyìí máa jókòó sí títí wọn fi gbọ́ pé ọ̀rẹ́ ti kọjá ó ti dé fẹ́ o wọ́n tún padà wọ́n lólé. Báàkà láàbà àwọn láàfin tó tẹ̀ tukú tó ti lẹ́ kó wọn jáde kẹ́kọ̀ọ́ wọn sí kọ́ máa kọjá bros láwọn bros àwọn gáàsì wọn máa dùn wọ́n. Bros lọ́ba abáwọn níbo lẹ́nà. Aláàfin di bros. Àbámu ìwọ́n tó dẹ̀ ṣẹlẹ̀ ní analyze gbogbo ìwọ̀n èmi tó wá fún wọn ní new nickname wọn yóò wọ́n ṣe Yorùbá wọn àwọn Fúlàní Ìgbàlùbá àtàwọn tápà tó wà bẹ́ẹ̀ àtàwọn gbọ̀ngún àwọn ló pọ̀ jù lẹ̀. Ọlọ́run gbọ́ Ọlọ́run àwọn gangan tí wọ́n ń gbọ́ wá mọ̀ wípé reality là ń sọ yìí. wọ́n ń ṣe Yorùbá. rárá o. gbogbo ilé báwọn lẹ́nu ń sábà wọn kéèkù nǹkan ní Yorùbá tó ń kéèkù yẹn Yorùbá mo wù sí jẹ́ ọba lẹ́ni wàá fi nǹkan jẹ́ ọ̀fìn Yorùbá là kí n wá rí Aláàfin kó wá béèrè pẹ́tàn lọ́ọ̀mù ní
ní tèmi lórí bá gbé lọ gbogbo ṣé Yorùbá lẹ́yìn ni. wọ́n gbé lọ kóòtù o. ẹ pariwo kìnní ẹ báyà ẹ̀yin nìkan ní ẹ̀yà láàrin àwa Yorùbá tí ogun lé kiri. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sínú mi nílẹ̀ Yorùbá tó ogun lé kiri bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò sílùú mi. kò sílùú mi náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àti bàbá àwọn ọmọ mi débi láwa ìbẹ̀rẹ̀ láwa àbọ̀ mẹ́ gbogbo Èkìtì bẹ́ẹ̀ ti ṣe pọ̀ tó. wọn kú òǹbí tí wọ́n wà ibi tí wọ́n wà náà ni wọ́n wà. Fúlàní tó ń lé Ọ̀yọ́ kiri ó ń kọjá lórí àwa náà. wọ́n wà nínú gbó tí wà bẹ̀ wọ́n fún wọn dá láti ṣe nǹkan tó ń ṣe sí Ọ̀yọ́ sí àwa ni. márùndínlógún Fúlàní títí dè ní márùndínlógún Fúlàní ò tó bẹ́ẹ̀. God bless you baba. ẹ ṣé mo dúpẹ́ o. Yes sir. wọ́n ti rẹjọ́ ẹ bá bínú mo fẹ́ sọ kíní kan. Okay. mi láti ọ̀rọ̀ kan tẹ máa sọ ẹ máa sọ pé wọ́n sọ pé àṣejùwó àwa ń gbádùn nǹkan tẹ̀ ṣe pé owó ìtútù wà lára àwọn bílíọ̀nì Yorùbá land Awikonko ti dìgbìsọ kò ṣe station yín ọlọ́mọ àbá àgbèrò station wa ni àmín sir God bless you sir. station wa ni kò jẹ ìsọyìn náà ó kàn máa já darí bẹ́ẹ̀ lásán ni kò sí ó parí. God bless you sir. God bless you sir. ẹ ṣé mo dúpẹ́ sir. God bless you sir. Àmín o àmín o. All right sir, ó dà o sir, yes sir. Oh my God. Oh my God, àwọn èèyàn kan pè mí lórí nọ́mbà mi. Ẹ jẹ́ n wò bóyá máa gbà pé ẹyọ kan sí àbí méjì. Mr. Dame láti Germany, mi ò ní lè pick MZ tí ń pè mí yẹn. Sorry sir, mo ń ṣe program lórí fóònù ni. Torí kí n lè rí comment àwọn èèyàn. Tí n bá ṣe lórí app, mi ní lè rí. So ló jẹ́ kí n máa lo fóònù. Nọ́mbà tẹ́ lè pè mí sí leléyìí +234 915 147 9599 +234 915 147 9599. Mi like ẹ o. Ẹnìkan ní I heard is the man from Senator Yari. I shouted. No, ó gbọ́dọ̀ wà transactional. Ó gbọ́dọ̀ wà transactional, I need owó. A fẹ́ kọ́ palace, a fẹ́ tún palace ṣe o. We need money. We need money. Ṣèyí Mákindé ọ̀dẹ̀ fún wa lówó, so we need money. Oh my God. Best films. Ẹ ra sticker fún mi láì béèrè. Mi ò ní wáyé tì sir. God bless you, sir. God bless you. God bless you, sir. So we need money. I need owó fún palace wa ta fẹ́ renovate because palace wa ti hold gan. A fẹ́ renovate ẹ̀ kó náà wọn kó wà beautiful ẹ get ẹ̀ kó náà yọ jáde ká fi compare àwọn palace tó wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire káàkiri. Okay, ẹ̀yin náà láǹfààní àti ra sticker fún mi o. Àìsí ń bẹ̀ láì dá sí o. Báwo lẹ ṣe lè ra sticker fún mi? Ibi tẹ́ ti ń wò mí ẹ̀ tẹ́ bá wò sàlẹ̀ lọ́wọ́ right yín. Ẹ máa rí $sign kan ń bẹ̀. Bẹ́ẹ̀ bá rí níbẹ̀ yẹn, tẹ́ bá ti wo fídíò yìí, ẹ máa rí ibi tán kọ share, tán gbé kíní share sí. Ẹ dẹ̀ máa rí thanks. Thanks yẹn ni kẹ́ click lé lórí. Ẹ máa láǹfààní láti ra sticker fún mi láti bẹ̀ yẹn. Mr. Akinfolarin láti US, mi ní láǹfààní àti pick ẹ lórí fóònù tẹ́ ti ń pè mí ẹ. Mo ti sọ nọ́mbà tẹ́ ti lè pè mí. Okay, let me pick this one. Hello. Hello sir. Hello bàbá wa Awikonko. Yes sir, ọmọ kékeré ni mí. Bàbá wa Awikonko. Ọmọ kékeré ni mí sir. Ẹ ṣe pé tó. Yes sir. Ẹ rọ sà. Yes. Mo ní sẹ́ẹ̀sì wà lórí ètò àbẹ́ ti kúrò. Mo wà lórí ètò, mo ń gbọ́ yín dáadáa. Gbogbo ayé ń gbọ́ yín dáadáa. Ẹ ṣeun. Yes sir. Ẹjọ́ ìjà lára ni àwọn Ọ̀yọ́ yẹn o. Ó kọ ti complete náà wá ti rí. Ìjà lára ni kò ṣeé deny mọ́.
owú jíjẹ. So ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ká máa wò wọ́n níran. All right, sir. Ibi tán lè bá dé àwọn nìkan náà dá dúró gbogbo àwa ọmọ Oòduà tó kù gbogbo wa la mọ̀ pé Ọọ̀nifẹ̀ ni bàbá wa. Bẹ́ẹ̀ ni. Ọọ̀nifẹ̀ ni bàbá wa. So ìjà lára ni kò ń tán bọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Ìwà tí Aláàfin bá wá nìyẹn. Ó wá fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni but a ti dá sí lára. All right, sir. God bless you, Baba. Bí anybody ló lè jẹ oyè Yorùbá ọba ìlú mi lẹ́kìtì lè fi èèyàn jẹ oyè Yorùbá kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ but kò sí èèyàn kankan tó lè jẹ oyè Oòduà. Bẹ́ẹ̀ ni o. So Oòduà ni bàbá Yorùbá kò sọ́gbọ́n tó lè dá sí. Thank you, sir. Ẹ ṣé o. All right, sir. Ọ̀rẹ́ àgbẹ̀ nìkan sì fẹ́ pè mí. +234 915 147 9599 +234 915 147 9599. Mo retí onítàn kí wọ́n pè mí padà kí n parí prógráàmù mi. Bákan náà ni mo ń sọ fẹ́yìn tí ẹ lè ra stíkà fún mi tàbí tẹ́ ẹ bá fẹ́ ra stíkà fún mi ẹ rà o. Ẹ rà o, ẹ rà o. Ẹ rà o. Ó ti pẹ́ táwọn èèyàn ti ra stíkà fún mi. Àwọn pàdé mi ò wá sóde nù. Meanwhile, everybody ń pàdé mi. Everybody na my pàdé o. Hey. Hello. Hello, sir o. Ẹ káalẹ́ sà. Àwa rèé o. God bless you, sir. Mi ò ní wáyé tì. Àmín sà. Bẹ́ẹ̀ ni sà. But unfortunately mi láǹfààní àti gbọ́ yín dáadáa. Àwọn èèyàn láǹfààní àti gbọ́ yín dáadáa. Èmi nìkan mò ń gbọ́ yín dáadáa. God bless you, sir. Ilẹ̀ Haúsá lè ti ń pè. Wow. Ayọ̀ lẹ máa délé. Ẹ máa kó ire oko wálé lágbára Ọlọ́run. Àtẹ̀yìn àti gbogbo ẹbí yín lágbára Ọlọ́run. Ọdún tá a fẹ́ ṣe ọdún ayọ̀ ló máa jẹ́ sà. Mo appreciate yín sir. God bless you, sir. Yes, sir. You're welcome, sir. Tẹ́yìn bá pè direct kò ní loud. Tó bá jẹ́ WhatsApp ó máa loud. That's the secret. Wow, láti ilẹ̀ Haúsá, God bless you, sir. Hello. Tẹ́yìn bá pè direct kò ní loud. Tó bá jẹ́ WhatsApp ó máa loud. Ẹ̀rìn jìnnà síbi tẹ́ ti ń pè mí yẹn, sir. Yes, sir. Hello, Awikonko ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, sir. Yes, sir. All right, mo ń gbọ́ yín báyìí. Ẹ̀wùjọ́ mẹ́ta o. Àwa rèé o. Ṣàlàáfíà ni o. Ọlọ́run ṣeun akúmọ̀rọ̀dún sà yóò bá wa láyọ̀ sà. Àmín sà. Yes, sir. Ẹ dẹ̀ kú gbogbo nǹkan tẹ́ ń ṣe o. Ọlọ́run àpèyí lérè o. Àmín o. Ẹ pẹ̀lẹ́ sà. Yes, sir. Mr. Dami ló sọ̀rọ̀ láti Germany sà. Mo ti mọ̀. Ó tó jọ́ mẹ́ta tí mo ti bá yín sọ̀rọ̀. Mo ti rí lórí nọ́mbà àtọ̀ yẹn. In fact, ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ mọ̀ pé ẹ ti sọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn yóò ní gbọ́. Bẹ́ẹ̀ni. Ẹ ti sọ nígbà tí bàbá Ìjẹ̀bú tán pé Ọọ̀ni àti Aláàfin. Mo ní ojú ayé ni mo ní kò tán. Ẹni kò tán. Ṣe rí nǹkan t'Aláàfin fẹ́ ṣe ìdí nìyẹn tí ò fi wá sí Ilé Ifẹ̀ 10 years coronation anniversary Ọọ̀ni. Ọọ̀ni fìwé pé gbogbo àwọn ọba South West pátá. Aláàfin dẹ̀ mọ̀ orí torí Aláàfin congratulate Ọọ̀ni pẹ̀lú press release. Bẹ́ẹ̀ni. So wọn lè sọ pé wọn pe àwọn èyí tó fi lè mú ìtẹ congratulate wọn pẹ̀lú press release. Bẹ́ẹ̀ni. So wọ́n pè yín ẹ̀ẹ̀kan wá ní bọ́ torí nǹkan tó fọ́mọ̀ nǹkan táwọn bá wá àwọn ò ní lè ṣe àwọn nǹkan táwọn fẹ́ ṣe mọ́. Bẹ́ẹ̀ni. Ṣé understand? Bẹ́ẹ̀ni. Awikonko mi lè sọ fún yín Ọ̀yọ́ ò lè gbọ́ o. Àwọn Ọ̀yọ́ ò lè gbọ́ láyé kò sí bá ṣe fẹ́ ṣe tó fẹ́ gbọ́ láyé
wọ́n ṣe máa ṣe lọ títí lélẹ́yìí àfi tí tá bá yà wọ́n kúrò lára wa ló kù. A lè yà wọ́n kúrò lára wa. Ọkàn wa la ti máa yà wọ́n kúrò lára wa, ọkàn nìkan ni. Nítorí Ọ̀yọ́ wọ́n ń claim pé Yorùbá ẹmọ tí ìtàn ló ń sìn pé gbogbo gbogbo yẹn ló mọ̀ pé Yorùbá Ọ̀yọ́ Yorùbá àwọn ìlú mẹ́fà péré ni wọ́n méje. Bẹ́ẹ̀ ni ní Yorùbá land. Kì í ṣe gbogbo yẹn nísìnyí ló mọ̀ mọ́ lẹ́yìn àwọn tó ń gbọ́ lẹ́nu yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan náà ṣe wò pé ní káwọn tó lọ jẹ́ ẹ̀kẹ́ wò. Gbọ́n dẹ̀ rí bó tọ́ ni. Wọ́n rí pé tòótọ́ ni wọ́n ti bìlíìfù pé nígbà tí gbogbo wa ti bí orúkọ yẹn tán worldwide pé táwọn bá ti jókòó lé lépa wọn làwọn nísìnyí náà kó sì ń gbà everybody fẹ́ ṣe nǹkan tó lè ṣẹlẹ̀ torí mo mọ̀ pé gbogbo àwọn ọba Yorùbá náà lórí ìfowó tó ń ṣẹlẹ̀ yìí wọn gan wọn fẹ́ sọ̀rọ̀ ni o. Wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀. Ẹ bá yìí àṣẹ gbogbo wọn gan tálàfin bá ní nǹkan ṣe ń sìn kò sẹ́ni tó máa ń lọ àfọ̀ntọ́ tó súnmọ́ láàfin ní káàdì òkè nìkan náà máa ń lọ. Bẹ́ẹ̀ ni sà. tó ní bá dẹ̀ ní nǹkan ṣe gbogbo náà máa ń wá tẹ́lẹ̀. Wọ́n máa ń súgbà òní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. ṣé ọ̀rìṣà mọ̀ pé gbogbo wọn mọ̀ pé nǹkan yìí ó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. most àwọn ọba tó jọ Aláàfin lọ́pọ̀ dáadáa náà. Bẹ́ẹ̀ ni. àwọn lọ́wọ́ Aláàfin ọba Àwádé ò lè dùn lẹ́gbẹ̀ẹ́ àwọn lọ́wọ́ láyé. àwọn Déjì Àkúrẹ́ ọba Àwádé ò lè dùn lẹ́gbẹ̀ẹ́ wọn. Ewì Adó Èkìtì ọba Àwádé ò lè dùn lẹ́gbẹ̀ẹ́ wọn láyé mi lè parọ́ fún yín. Àbálákí Ẹ̀gbá. Àbálákí Ẹ̀gbá. Bàbá Wùjalẹ̀. so gbogbo náà dẹ̀ ń bọ̀ ní ṣe ṣé àwọn ní star personality kan yàtọ̀ sí pé báyà mojú ìyàn lọ. Bẹ́ẹ̀ ni o. ṣé ọ̀kan lọ́mọ Oòduà àtàwọn Yorùbá tó fẹ́ fi hàn jẹ ká ní pé mo jẹ́ Ṣèyí Tinubu kò yẹ kí Ṣèyí Tinubu gba oyè yẹn. honestly. kò yẹ kó gbà á. Ó wà because oyè yẹn wà controversial. ó wà controversial ṣé ní Ṣèyí Tinubu tẹ́tẹ̀ ń wò yìí ọmọ ní gangan ní Ṣèyí Tinubu omi ìdìbò àwọn yìí o. ọmọ ní gidi kì í ṣe pé báyẹn yàn fi ẹnu sọ pé kankan ọmọ ní gidi Ṣèyí Tinubu ó yẹ kán change oyè yẹn fún kó tó di kó gbà á pé oyè yìí ní ìfẹ́ tẹ́ wọ́n ẹ̀sẹ̀ fi yẹn jóyè kò tí ì pé wọ́n wí kí tó wá gbàdé ṣé oyè yẹn ó máa dá nǹkan míì sílẹ̀ ṣé understand but still still náà wọ́n kankan gbogbo ayé ti rí i pé plan Aláàfin lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti rí i pé jà lára ni. ìjà lára ni. wọ́n ti rí i pé owú ni. so ó dẹ̀ tó wọ́n múnú mi dùn náà dùn pé àwọn táwọn náà ń wò pé àbáyá wọ́n kàn dá ọ̀tá Aláàfin tẹ̀lé lẹ́sìn. Bẹ́ẹ̀ ni. wọ́n á ẹ̀sẹ̀ wà hàn sí wọn pé àtòótọ́ ni kíní yóò. èmi gangan ẹ̀sẹ̀ wà vindicated ni. sẹ́ni pé Olúbàdàn sì àwọn Ìbàdàn mọ́gàjì wọ́n ti wọ́ọ̀nù wọn lánàá náà wọ́n wọ́ọ̀nù Aláàfin pé wọ́n disrespect Olúbàdàn pé Olúbàdàn was a former governor and former senator. Bẹ́ẹ̀ ni. ó kọjá ní tẹ́lẹ̀ máa rí fín. Bẹ́ẹ̀ ni. tó bá rí yàn fi pé Ìbàdàn ṣe rí fín pé àwọn ọmọ táwọn lè ṣe. kì í ṣe gbọ́ ọba lórí tàbí ọ̀nì tó wọn máa dákẹ́ obìnrin parọ́ fún yín. Bẹ́ẹ̀ ni o. the same thing wọ́n ṣe mú Sanwó Ògbómọ̀ṣọ́ ẹni tí Sanwó Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ṣe program yẹn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n recognize Aláàfin dẹ́ pé tó bá yẹ pé Aláàfin wọn ni Sanwó Ògbómọ̀ṣọ́ ṣe mú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ṣé wọ́n lè gbà á. àbí o. ó yẹ ká máa dá alẹ́ Yorùbá ọdún kò sí nǹkan lẹ́yìn pé àwọn tẹ́ fi jèrè sọ fẹ́ fàlàfin lówó kò sí kankan tó bá ti fi jèrè tán sí ìjọba fi ẹnìkan jẹ relu of Yorùbá land ní 3 weeks ago ó fanish ní náà. àbí o. ó parẹ́ kò sẹ́ni tó rántí ẹ̀ God bless you. God bless you. Awikonko. Bàbá. Mo yẹ ní táwọn Aláàfin àná fi jẹ oyè Yorùbá land wọ́n tó 15. àgbọ̀n gangan pa wọn. wọ́n àgbọ̀n gangan pa wọn. ẹgẹ́ tí wọ́n sọ̀rọ̀ kankan fún inú lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbà Gani Adams wọ́n ṣe program kan ní bá 6 years ago wọ́n ní kí wọ́n fún àwọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́. wọ́n ní Ifẹ̀ làwọn gbà wá direct làwọn wá bá Ọọ̀ni. wọ́n náà ní sọ pé kò sí problem káwọn gbà á. ṣé understand? wọ́n nígbà ẹ̀rọ ọkàn wa balẹ̀. nǹkan tó wọ́n fà táwọn èèyàn fi ń respect Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams díẹ̀ ní òbí pé báyà kankan lórí ìpele ìpele fún yín. Ìbà Gani Adams bàtà ní Ààrẹ Ọ̀nà Kakanfò wọn mú olè kankan rí náà. àbí sọ́mọ́ lè rí ni. wọn ò mú rí o. wọn mú lè kan rí náà sọ́wọ́ irú Ààrẹ Ọ̀nà Kakanfò wá nìyẹn. wọ́n lè ṣe ìtàn jẹ ni pé Ìbà Gani Adams was a leader of OPC Oòduà People Congress before. wọn ò sì mú bandit kankan rí. nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn náà ó ṣe understand so ceremonial ni gbogbo nǹkan tá à ń sọ yìí ceremonial ni. bẹ́ẹ̀ ni. ceremonial ni so Awikonko. God bless you baba. gbogbo tẹ̀ ń ṣe yìí ẹ̀ ń ṣe torí fúùtù àwọn ọmọ táwa máa bí ni o. bẹ́ẹ̀ ni baba bẹ́ẹ̀ ni baba. torí àwọn Ọ̀yọ́ wọn lè gbà wọn lè gbọ́. bẹ́ẹ̀ ni. wọn ti gbà tán bá tó jọ pé Aláàfin àwọn ti fún lórí ọba náà tó lè gbọ́ otherwise wọn lè gbọ́ kí kò dé lè ṣẹlẹ̀.
èkejì nǹkan tí mo tún fẹ́ sọ fún yín. All right. ọmọ Adédayọ̀ Victor yẹn kò kì í ṣe ọmọ Ọ̀yọ́ o. Mo mọ̀. Ọmọbìnrin ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ́mọbìnrin ni. wọ́n máa ń bá àwọn Ọ̀yọ́ ṣiṣẹ́. torí ẹ mọ̀ pé àwọn obìnrin náà máa ń bá ìfẹ́ jà torí ọ̀rọ̀ mi yàn. àwọn náà gbà so wọ́n máa ń bára wọn ṣiṣẹ́ nítorí pé àwọn táìmù táwọn lè jọ fèsì ìfẹ́ nílé yìí ìjọ wọn ṣe. wọn ò dẹ̀ wá lè jẹ wọn ò lè win. wọn lè jẹ lọ. ẹ̀kẹta ṣẹ́ni ó láwọn ọba kan tó support Aláàfin pẹ̀lú nǹkan tó Aláàfin ṣe yìí. ní ìkànfẹ́ dárúkọ àwọn ọba yẹn. kò ní dáa ká dárúkọ wọn. kò ní dáa ká dárúkọ wọn sẹ́ẹ̀. kò ní dáa. bẹ́ẹ̀ni. àwọn ọba kan wà táwọn náà support ẹ̀ pé ẹ̀sọ́ jẹ sóò nìkan ni ọmọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni kò nìkan ni ìwọ náà ti dé sìn ẹ jẹ́ kí já support ẹ̀ kí wọ́n náà máa tákù ẹ̀ ṣe understand. wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn àmọ́ àwọn ọba yẹn àkànní dárúkọ ni. ọ̀rẹ́ bàbá. ibi tán bá ba dé most àwọn ọba tẹ̀lé ń wò yìí náà ti jẹ London Ọọ̀ni dáadáa tán ti jọ mú. síbi ìbọn ibi tán bá ba dé alálẹ̀ Oòduà ó máa bí gbogbo wọn. àmín o. God bless you baba ẹ ṣé mo dúpẹ́ o a kú mọ̀rọ̀ ọdún. all right sir. ìlòdù àgbẹ̀ yìí àmín sir. God bless you baba all right sir ó dàbọ̀ sir. yes. mi ò ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ now ètò yìí àbí ká sọ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ látọ̀yọ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn wọ̀nyẹn lè máa ṣe fún relevance. brọ́dà mi tó sọ̀rọ̀ tán nìsín tán ní ṣáà lè ya Ọ̀yọ́ sílẹ̀ a lè yà wọ́n lẹ̀ dáadáa lọ́kàn wa. wọ́n make point kan nìsín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi jẹ́ kinní kan of Yorùbá land ńlá gbọ́ nǹkan kan pa wọn mọ́. Mr. Ifaniyi Ògúnlọlá God bless you sir ẹ ra sticker fún mi ò ní wáyé tì mi ò ní jọra mi lójú God bless you sir. now ó ní wípé ọkàn láti máa erase wọn kúrò gbogbo tó bá tọ̀yọ́ wà ò ní nítumọ̀ lọ́dọ̀ wa mọ́ that is just it. gbogbo tó bá ti jáde látọ̀yọ́ àní fún ní relevance kankan mọ́. èèyàn bá joyè kinní kan of Yorùbá land ó wà ń bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ náà ni ó parẹ́ mọ́ títí dọ̀la ọ̀dọ́lé Oòduà ó sì ń ta kébékébé ó sì wà relevant. ọ̀kan lọ́mọ Oòduà ẹ̀rọ kìkì bí ó ṣe kàn ọ̀kan lọ́mọ of Yorùbá land ẹ̀rí bí ó ṣe wọlé sin bí ìgbà tán bá sọ bẹ páànù kalẹ̀ lórí iná. ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí ẹ pé mi Àkàndọ̀rọ̀ Awikonko sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ because ìwọ̀nba àwọn èèyàn péréte ni yóò mú mọ́nu. àwọn wo ni yóò mú mọ́nu àwọn loyalist Ṣèyí Tinubu àwọn tó fẹ́ contract látọ̀dọ̀ bá bẹ́ẹ̀ àwọn tí ó fẹ́ gbowó lọ́wọ́ Ṣèyí Tinubu àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kọ̀ọ̀kan àtàwọn ọmọ Ọ̀yọ́ ni yóò nítumọ̀ lọ́dọ̀ wọn. ṣùgbọ́n gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ló accept ẹni oyè tó ní bá fìyàn jẹ. Mr. Ifaniyi Ògúnlọlá God bless you another sticker mi ò ní wáyé tì sà mi ò ní wáyé tì ń ní jọra mi lójú. so bó ṣe rí nu ọ̀kan lọ́mọ Oòduà fásọsọ ọ̀kan lọ́mọ of Yorùbá land. ìjà bẹ̀rẹ̀ ìtakàngbọ́n bẹ̀rẹ̀ tá la gbà nínú ọ̀kan lọ́mọ Oòduà àtọ̀kan lọ́mọ of Yorùbá land. máyégún kọ́ máyé dàrú ni máyégún nu yàrá wọn máyégún of Ọ̀yọ́ ní jẹ́ of Yorùbá land. máyégún táwọn Ìjẹ̀bú ti jẹ jú ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́ba dé. nǹkan méjì kan bẹ tí ń lè báyàn dá sí láyé ń lè jẹ́ èèyàn wá sọ̀tàn mi pé Fúlàní ni mí n ò lè bá wọn yọjú sọ̀rọ̀ ọba jíjẹ èmi ní wàá jáde pé mo fẹ́ ṣòṣèlú lẹ́nìkan wàá jáde pé Awikonko agbọ́tàn yín o ìbàrìbá ní yín o yóò dùn mí pọ̀ o tèmi tí mo ti ń bú bàrìbá láti ẹjọ́ yìí màmá àti ẹ̀ sọ pé tápà ni mí ń yà lọ bá Ibrahim Chata pé ọmọ ìlú kan náà jọ ni wá o jẹ́ kí ẹ̀fà wọ́ tètè fara wa mọ́ra o èmi ò lè gbọ́tàn kankan lè jẹ́ kí èèyàn kankan sọ̀tàn kankan fún mi so mi ò lè ṣòṣèlú n sì lè sọ pé wọ́n jọba ǹjọ́ Wàsíù Àyìndé ti lóun ọjọba mò ń padà bọ̀ lórí ètò Wàsíù Àyìndé o mò ń kó lè ti ẹjọ́ ni o ìjọ tí n bá máa jáde ń pa rẹ̀
àní wọ́n láwọn ọmọ nínú ibi tó pé ń dìlé àwọn wọ́n láwọn ọmọ wọ́n tún kọ lẹ́tà jáde wọ́n tún lọ́mọ Èkìtì ni ẹni ẹlẹ́ni ìbá tí mọ̀ kọrin ẹ̀ jẹ́jẹ́ kan mọ̀ ná lówó lóde kọ́ mọ̀ jẹmù láì lọ ó ń yọjú sọ́ba ní Ọlọ́run ti dá kálukú lọ́nà tí kálukú fi jẹ́ èèyàn ó ti jẹ́ èèyàn already kó o sì mọ̀ sí ok ẹ ṣọ́ra yín o wọ́n ní mo sì jọ Fúlàní díẹ̀ mi láìkí ẹ o ń láìkí ẹ o ìgbà náà náà sọ pé Fúlàní ni mí o pẹ́sọ̀ tó nípa kan wọ̀ láti ọjọ́ yìí ogun ló lè ràn bàbá yín débi ọmọ Fúlàní ni ọ́ ìwọ òwójú rẹ ni òrípọ̀ ọjọ́ Fúlàní ni ìwọ sì mọ̀ bú àwọn Ọ̀yọ́ pé Fúlàní àkàn ń wọ ọ̀ràn náà ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín akẹ́ńdọ̀ ra Awikonko àjàwọ̀ ara Awikonko àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ ìyanu Olódùmarè ní fi sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mi nípa àtìpín nínú ètò tòní ọdún ayọ̀ láṣẹ o ànífẹ́kún sọdún ànífọ̀fọ̀ sọdún àníbànújẹ́ sọdún lágbára Ọlọ́run ẹ̀ní gbèsè ẹ̀ní gbégbìn ẹ̀ní mọ́bójì ọmọ ẹ̀ní mọ́bójì aya ẹ̀ní mọ́bójì ọkọ lágbára Ọlọ́run ẹ̀rọ sọ́ra yín o kàn mọ́ sọ pé Málì lèmi ti wá o yóò bá parapọ̀ àbí Málì bó o èmi ọ̀jára Málì o tòótọ́ sì ni mánu àfáà tó sọ pé Málì Ọ̀yọ́ náà ló ti sọ̀rọ̀ yẹn o ó ní Málì làwọn baba ńlá baba àwọn ti wá ìyẹn sòótọ́ kó mọ́ dàbí ẹni pé àwọn baba ńlá baba tèmi náà tẹ̀lé wọn wá láti Málì kẹ́nìkan kan wọ́n sọ̀tọ̀ fún mi ṣá ń fẹ́ gbọ́ Ọ̀yọ́ mo ti wá Ọ̀yọ́ ni wá oríjìnà ọmọ Ọ̀yọ́ sì là wá àwa isa àwọn karambà ní ti ń ba nǹkan jẹ́ nísìn Somalia bó àbí Sudan mi láìkí ẹ o ẹ má fún mi nílùú tí ìṣe tèmi o mi láìkí ẹ o Somalia bó àbí Sudan ṣé mo sọ pé mo fẹ́ joyè ni nígbà tí mi ṣe Wàsíù Àyìndé nígbà tó pé mo fẹ́ Jáwùjálẹ̀ ọkọjá yìí ẹ wọ́n rọ̀ ń tàn ọjà èdè lọ kọ́lé sékìtì kí lórúkọ Èkìtì tiẹ̀ náà òsì Èkìtì kò tó wá látọ̀tún òsì náà tó ta sukú ààrẹ lọ òsì Èkìtì tó bá jẹ́ mi Wàsíù Àyìndé jọ́nà nílò kọ́lé sílùú wa pé tó jẹ́ káwọn èèyàn sọ́bà náà pé mo bẹ́kìtì tán kó yé pé rẹ̀ níjẹ̀bú Ìjẹ̀bú sì dùn lẹ́nu ẹ̀ bí nǹkan mi Wàsíù Àyìndé ńlẹ́ o well alo Olódùmarè fi sílẹ̀ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel tẹ wáyé Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 mo sì rẹ́rìn ojú omi sì ń jáde lójú mi God bless you mi ní wáyé tì ọdún ayọ̀ láṣẹ o ànífìbànújẹ́ sọdún o lágbára Ọlọ́run mi ò ní wáyé tì gbà tí ó bá fi dọdún tuntun àní dìde ìṣẹ́jú kan fún yín ẹni dìde ìṣẹ́jú kan fún mi lágbára Ọlọ́run ní fi wá dàrú ara wa God bless you orun ayọ̀ lásùn o I appreciate you all mi mọ̀ pé ó máa pọ̀ tó báyìí mi ìdẹ̀fẹ́ kó pẹ́ tó báyìí God bless you still ẹ dúró tì mí ẹni nìkan sáyé tẹ bá pè èèyàn kan ṣoṣo ìgbà ẹni ní ọmọ dání lò àtẹ̀ntọ́ fẹ́ràn mi àtẹ̀ntí ò fẹ́ràn mi ẹni mọ̀ bànújẹ́ bí tí òkò kéré mọ̀ God bless you ó dàárọ̀ o orun rẹ̀ lásùn o I love you all.